ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn ohun tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. Àánú Ọlọ́run aláyọ̀ ní fi wá sílẹ̀. Àkàndọ̀rọ̀ Awíkonko yín náà ni Àjàó Àrò Awíkonko àṣà olójú ọlọ́rọ̀. Ọlọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe. Ẹnikẹ́ni mi ò máa dó fọ́ tilẹ̀. Ẹ rí i pé tẹ bá wo dáadáa. Ẹni ń kun èmi náà díẹ̀. Mo wà ní àjò kékeré kan. Mo ṣe wá wà ní àjò náà ni mo rí ìròyìn kan tí mo ní ominú sí. Ìwọ́n á sọ pé nǹkan ń kọ̀yàn lóminú àtomi òde. Ó ń kọ mí lóminú ó sì tún ń kọ mí lómi òde. So mi ò ní gbàsìkò yín rárá. Mi ò ní gba àsìkò yín pàápàá. Màá sáré deliver message mi. Màá rẹ̀ pò ń bèèrè. Ṣùgbọ́n mo ń bẹ̀ yín pé ìgbàkígbà tí ẹ bá wọlé kẹ́ bá mi share program yìí. Mi ní wáyé tì. Kí ni ìròyìn ọ̀hún? Òun náà ni pé Finance Minister ISWAP ẹgbẹ́ afẹ̀míṣòfò àbí nígbà tí wọ́n bá pèèyàn ní finance commander àbí nǹkan ẹgbẹ́ afẹ̀míṣòfò ní wọ́n ń lóye láàrin ara wọn. Àmọ́ pé wọ́n ní commander èwo tó ní finance. Kí ni wọ́n ń finance? Ṣé nǹkan ogun ni wọ́n ń finance àbí ètò ìṣèjọba tiwọn? All right. Báwo ni mo máa ṣe? Ẹ má bínú. Ọ̀rọ̀ tó bá gbálẹ̀ wọn èso láàárọ̀ ni. Torí tá a bá ní ìdá á ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹwà ìròyìn ọ̀nù. ISWAP senior finance chief surrender to soldiers in Borno. Kí làwọn omi inú tó kọ mí? Wọ́n ní pé gbogbo àwọn surrender kò surrender yìí how true it is. Ṣé kìí ṣe pre-plan work? Ìwọ sájà ayé àwọn fọ́tò, ìwọ sábọ̀ sójú kámẹ́rà, sọpọ̀ káwọ́ sókè, àmọ́ bá ṣe máa tọ́jú ẹ̀. Fẹ́ tàn wá jọ́wọ́ la fẹ́ tanra wa dà. Lóòótọ́ ó rọrùn fún àwọn agbésùnmọ̀mí láti surrender. Tán bá rí pé wájú ò ṣe lọ mọ́, wọ́n lè padà sẹ́yìn, kò sí nǹkan tó nira ń bẹ̀. That is, wọ́n ti ń ṣe láti ọjọ́ yìí. Tán bá rí pọ́wọ́ ìjọba fẹ́ ká wọ́n lè ju àwà sílẹ̀. Because àwọn náà ń sọ yìí, wọ́n ló jojú pátán mọ́ lọ. Wọ́n sọ̀rọ̀ ju ajá lọ, wọ́n bẹ̀rù ju nǹkan míì lọ. Ọlọ́run. Kí ni mo ní wọ́n ṣe? Wọ́n bẹ̀rù ju nǹkan ní tí ń bẹ lọ́wọ́ wọn tán ń gbé káàkiri wọn. Ní kí wọ́n láyà o. Majority wọn ò ní nǹkan kan tán ń pè láyà o. So ń bọ̀ ẹ dákun ìṣẹ́jú kan. Ń bọ̀ ẹ dákun. Ẹ má bínú o.
So, like I said, ó rọrùn, ó possible kí ISWAP ó surrender. Ó possible kan surrender bẹ́ẹ̀ kọ́ bá sójú mímu. Ṣùgbọ́n ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó ṣòro gbàgbọ́. Bọ́mọ Nàìjà bá kí ọ káàárọ̀ yọjú òde. Wọ́n lè ṣe ológun wa bí wọ́n ṣe ń gbìyànjú tí wọ́n ń ṣe takuntakun tó. Àìlóòótọ́ òde ká lè gbọ́. Ìbẹ̀rù bojo ọ̀dá lè gbà wọ́n gbọ́. So like I said, pápápá kí má lo àmì fàágùn fún. Báwo ni ìròyìn ń ṣe lọ? Kí ni concern? Bó ló ṣe kàn mí? Bó ni ó ṣe ní kàn mí? Ọ̀pọ̀lọpọ̀ àwọn sá ló ti fẹ̀mí wọn ṣòfò tàbí láti fẹ̀mí wọn ṣòfò lórí ọ̀rọ̀ Nàìjíríà, lórí ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí. Ṣùgbọ́n tó wá bá ti bá àwọn onísùnmọ̀mí, ìgbà náà làwọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ wẹ́wẹ́. Ìgbà náà lápé wọ́n surrender. Àwọn tó ń surrender kò sí ìdájọ́ tá a fẹ́ ṣe fún wọn, kò sí nǹkan tá a fẹ́ ṣe fún wọn. A fọwọ́ ra wọn lórí náà ní ànígbọ̀n nǹkan kan pa ẹ̀ mọ́. All right. ISWAP senior finance chief surrenders to soldiers in Borno, an Islamic state of West African province. Wọ́n fúnra wọn lórúkọ. Ìjọba ń pè wọ́n bẹ́ẹ̀, àwa náà sì ń pè wọ́n bẹ́ẹ̀. Kí ni ìtumọ̀ ọkọ̀ tí wọ́n fúnra wọn? Islamic state of West African province. That is wọ́n ṣiṣẹ́ fún Nàìjíríà. Ó túmọ̀ sí pé ẹgbẹ́ wọn pẹ̀ka káàkiri West Africa. Nínú ìlú tó lọ́ba tó níjòyè. Nínú ìlú ta láwọn gómìnà. Ta láwọn iléeṣẹ́ ológun tí wọ́n wà on standby. Ẹgbẹ́ kan kóra wọn jọ. Wọ́n pera wọn ní Islamic State of West African Province. Ìdójútì ńlá ni fún ìjọba. Terrorist chief financial operative and 2 male children have surrendered to troops of 3 battalion under 24 Task Force Brigade, Operation Adinkai, OPHK, ní Borno. Tẹ́ bá wo picture yẹn dáadáa, ìmọ̀ ara àwọn kéékèèké méjì ń bẹ. Ìgbà tẹ́mi rí fọ́tò yẹn mo ti rò pé bóyá wọ́n ń ṣe skit ni. Finance minister ISWAP tí wọ́n lọ surrender. Ó káwọ́ sókè lóòótọ́ ṣùgbọ́n ẹ̀rín ni mo rí lójú ẹ̀. Ẹ̀yin náà wò dáadáa. Ẹ̀rín ló dàbí ẹni pé ń rín. Bí ìgbà téèyàn kàn ń ṣeré pé gbára dúró fún fọ́tò. So gbogbo orílẹ̀-èdè Nàìjíríà dẹ̀ ti take it serious. Àti kásí pé iléeṣẹ́ ológun gbìyànjú. Èmi ò sọ pé bẹ́ẹ̀ kọ́ lórí o. Ṣùgbọ́n gbogbo ọmọ kọ́là kan tá sọ pé ẹ ó ti alágẹmọ fi bẹ́ẹ̀ náà àìmọ́ jókòó sọ́wọ́ ọmọ alágẹmọ. No. Àwọn kan bẹ láàrin wa tó yẹ pé tẹ́ bá kọ́ wa ẹ tún ṣàlàyé fún wa. Àwọn kan bẹ láàrin wa tó yẹ pé tẹ́ bá kọ́ wa tẹ́ ṣàlàyé fún wa ẹ tún ṣàkàwé fún wa. Àwọn kan bẹ tó yẹ pé tẹ́ bá kọ́ wa tẹ́ ṣàlàyé tẹ́ ṣàkàwé ẹ tún ṣàfiwé fún wa. Ẹ ṣàpèjúwe fún wa kó tó lè yé wa. So ìyẹn túmọ̀ sí wípé àwọn nǹkan kan bẹ tá a fẹ́ gbàgbọ́ mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ àwọn sọ́jà. Sọ́jà kan láàrí tó dúró wájú. Ìkan arákùnrin ọ̀hún lẹ́yìn ọgáwọ́ sọ. Sọ́rí o. Ṣé lílọ tọ́gbẹ́ni yẹn ń lọ? Ló dédé dúró àwọn sọ́jà tó ní mo fẹ́ surrender. Àbá àwọn ọmọ. Àbó ilé ayé sú. Ó la ìgboro sú tó fẹ́ lọ jẹ̀wà díẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. So àwọn nǹkan kan yẹn o kò fi gbogbo ara yé mi. Ló fẹ́ mi ní concern.
God bless you, sir. God bless you, sir. God bless you, man. So, now, okay, the Nigerian Army confirmed the development in a late-night statement on Saturday. Alẹ́ àná, mọ́jú àárọ̀ yìí, ni ìròyìn ń jáde. Ṣùgbọ́n látàárọ̀ yẹn ni mo ti wà ní driving. Mẹ́wàá pé mo sọ pé mo rìnrìn àjò kékeré. So, late-night statement on Saturday, noting that the success serves as another major operational breakthrough in the fight against insurgency. Bó la ṣe gbàgbọ́, afọ́jútọ́ mẹ́ perin lọ́rọ̀ àwọn sọ́jà wa nísìnyí, nìkan jẹ́ kó wọ́n fọwọ́ kàn, ńlò ó tó gbàgbọ́ pé lóòótọ́ ló perin àbí ò perin. Ṣé gbé nẹ́tíwọ̀kì mi náà dá? Nẹ́tíwọ̀kì yẹn ibi ìbàyẹn náà ń ṣe bákan. So, the Artillery Information Officer, Northeast Operation Adinkai, Captain Mohammed Goni, in the statement said the terrorists surrendered at about 6:45 a.m. on July 25, 2026. 6:45 a.m. Ní kò rí ní ọmọ ni, ní ìdájí kùtù hàì, tẹ́nìkan kò ọ̀dẹ́nìkan kan mọ̀. Náà la gbé súnmọ́ mi ọmọ Iswap ló wá surrender. All right. Kò sí wàhálà o. So, surrender ni wọ́n ń pè ní along Ladari Jagawa Tokalia axis of Gamboru, Wogome supply route in Borno State. Ibi tí wọ́n ti ń kẹ́rù lọ kẹ́rù bọ̀, táwọn sọ́jà ti máa ń dúró dè wọ́n. The statement reads, and I quote, "Troops of Operation Adinkai, OPK, have recorded another major operational breakthrough with the surrender of a senior Islamic State West African province financial operative, underscoring the sustained impact of ongoing kinetic and intelligence-driven operations across the Northeast." He said the development comes amid a growing wave of terrorist surrenders, with approximately 46 terrorists and their family members voluntarily surrendering to troops in recent days. Lo and behold, bẹ́ẹ̀ bá jòǹgbé ẹ mọ́ jòǹgbé, bẹ́ẹ̀ bá mọ̀ yàn tán ẹ rántí àwa kan tá a lágídí díẹ̀. Àwọn tẹ́ pé wọ́n surrender ṣe ìsìpọ̀wé bíbà wọ́n nù gbó. Ẹ̀wọ̀n ẹlòmíràn sọ pé ẹ bọ́wé bíbà bà wọ́n sá surrender náà ni. Ń tọ́jọ́ lójú tèmi ni game plan work. Ìtàn mà sí pọ̀ láàrin wa lóòótọ́. Ń tọ́jọ́ ni. Tàbí ká fẹ́ fi gbókùn. All right. According to Goni, his decision to lay down his arms follows the recent series of coordinated and decisive land and air offensive conducted by Operation Adinkai against terrorist enclaves. He said, and I quote, "The terrorists surrendered to troops of 3 battalion under 24 Task Force Brigade at about 6:45 a.m. on 25 July 2026 along the Ladari Jegarawa Tokalia axis of Gamboru Wogome supply route. Preliminary profiling indicates that the terrorists served as the chief finance operative of the ISWAP enclave at Jubilaram, where he was supposed to manage the group's financial activities and logistics. Tó bá jẹ́ pé lóòótọ́ ni ó ní manage financial àti logistics àwọn terror, ó yẹ kó bá kó bọ̀ náà. Gbogbo àwọn owó tán gbà wọn bóyá fẹ́ kó lọ báǹkì ni kó sì kó fún wa gbẹ́tò owó tá a gbàjọ́ nù léèrè o, àwọn ransom tá a gbàjọ́ lélẹ̀ o, ńlá fẹ́ kó fún ìjọba yìí o, eléyìí ó jòrè tó ṣe wá. All right. Wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ o, wọ́n rówó gbà lọ́wọ́ ẹ̀ o. Ládùúgbò gbogbo ransom tán ti ń gbà láti ẹjọ́ ẹ̀ wọ́n gba 40,000 naira lọ́wọ́ ẹ̀. Ẹni ẹlẹ́ni, ọ̀nìyàn lọ́nìyàn. All right.
where was responsible for managing the group's financial activities and logistics. A surrender alongside 2 male children is stated. Sáwọn ọmọ ẹ̀ ni, àbáwọn ọmọ tó jí kó, àbáwọn ọmọ tán jí kó, àbáwọn tán gba ransom lórí wọn, àbáwọn ọmọ tán fẹ́ gba ransom lórí wọn. Some ọmọ fínúfíndọ̀ ni. Okay, the army spokesperson said items recovered from the terrorists include 1 AK-47, 4 magazines, 101 rounds, 62mm special ammunition, 1 motorcycle, and sum of 40,000 naira. And those who are no gbó láti ẹjọ́ yìí títí ń dààmú àwọn èèyàn tó sọ̀rọ̀ ẹ̀dá tí ń dààmú ìdílé káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ̀rù ń bà wọ́n láti lọ léèwé kí wọ́n má tún wá padà jí wọn kó. All right, kò sí wàhálà o. He further noted, currently undergoing detailed profiling and interrogation. The individual is currently undergoing detailed profiling and interrogation to exploit actionable intelligence that will support ongoing operations and facilitate the targeting of remaining terrorist elements across the theater. He further noted that the surrender of such a key finance operative represents another significant setback for ISWAP. Kò tí ì yé mi. Sáwọn tó kù ọmọ bọ́n ṣe ń náwó mọ́ ni. Àbí tán bá mówó dọ́dọ̀ àwọn tán ti fẹ́ ra nǹkan, wọn ò ní ríra àbí wọn ní ń tà fún wọn. Torí ipá finance minister wọn ti surrender. Tá a fi wá rí gẹ́gẹ́ bí ẹni pé eléyìí ń lò lórí àṣeyọrí. So kí làwọn iléeṣẹ́ ológun wá ń fi wá pè kò yé mi mọ́ òun. All right. Reflecting the growing erosion of the group's command structure, operational capability, and sustainment network under this relentless pressure of Operation Adinkai, coupled with the increasing number of recent surrenders, this development confirms deepening disillusionment within terrorist ranks and points to an accelerating wave of defection from terrorist camp. Àwọn tí wọ́n ń defect ibo ni wọ́n ń defect sí? Láìsọ mi APC tí ń defect sí PDP tàbí PDP tí ń defect sí ADC àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níbo náà ń defect sí? Kí la action ta take bọ́n ṣe ń defect? Why are we deceiving ourselves? So àṣeyọrí náà lélẹ́yìn náà ó surrender. Àwa gangan kọ́ la mú yóò surrender àfìbọn fọ́n kókó sẹ̀. Goni assured all the Operation Adinkai remains steadfast and in its mission to restore enduring peace, security, and stability across the Northeast. The theater command therefore calls on all remaining terrorists to take advantage of the federal government's non-kinetic initiatives by laying down their arms before it is too late. Laying down their arms before it is too late. Ẹgbọ́, ẹ̀yin onísùnmọ̀mí tó kù, wọ́n ní ẹ fẹ́nọ́fẹ́ yọ̀ǹda nǹkan ìjà olóró tí ń bẹ lọ́wọ́ yín. Ẹ pẹ́ ẹ̀sẹ̀ jàǹgbọ̀n mọ́. Bẹ́ẹ̀ ti sọra yín dọmọ onínàkúnà nínú Bíbélì tó padà tọ bàbá ẹ̀ lọ pé bá mi fi mí ṣèkánná àwọn alágbàṣe rẹ̀. Kẹ́yìn náà dé padà wá bájọba. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi wá ṣèkan nínú àwọn ọmọ rẹ̀. Lóòótọ́ làwa ti pa láti bàjẹ́. Lóòótọ́ làwa ti sọmọ burúkú sẹ́yìn. Ẹ síjú àánú wò wá, àwa ó sì ṣeré láti ìsìn lọ. Mo rò pé ìyẹn ni gọ́ọ̀mẹ̀ntì lè síjú àánú wò wọ́n. Kì í ṣe àwọn propaganda oríṣiríṣi káàkiri. Àkàndọ̀rọ̀ Awíkonko à ń dènà pẹ̀lú òsì, à ń fàsìkò ṣòfò òsì, à ń lọ ọ̀rọ̀ lọ́rùn òsì ń bẹ̀. Mo rí, mo gbọ́dọ̀ sọ ló gbé mi wá. Àánú Olódùmarè ní fi ń sílẹ̀ o.
oorun ayọ̀ lásùn. Ẹ like follow page mi lórí Facebook Awikonko television, ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. Ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ, ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Àánú Olódùmarè ní fi ń sílẹ̀. I love you all. God bless you. Ó dàárọ̀, oorun ayọ̀ lásùn, ayé la máa jí sí o.